Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Ìwọ ti ra àánú gbà ọmọ Akíntọ́lá ogún ọdún. Ìwọ ti ra àánú gbà ọmọ Akíntọ́lá ogún àṣeyẹ. Ìwọ ti ra àánú gbà ọmọ Akíntọ́lá ogún ọdún o. Ìwọ ti ra àánú gbà ọmọ Akíntọ́lá ogún àṣeyẹ. Àpáta EWI ti dé ẹ̀jẹ̀ kí kankana máa lu kankana kí kankana máa lu kankana. Torí ẹni méjì kan torí àdùnní àdé ni àánú Olúwa pọ̀. Òótọ́ ni o ti ráàánú gbà kò ní ránú. Torí àánú Olúwa ni tí wo ò tí ìdágbére fáyé. Ọ̀pọ̀ lẹ́jọ́ wáyé lọ́jọ́ kan náà tí wo ò sí ilé ayé mọ́. Every 22nd of January làyájọ́ ọjọ́ ìbí rẹ. Ọmọ Akíntọ́lá máa wọlé máa rọra ọmọ ọ̀rọ̀ gbọ̀dọ̀ níyùn. Elizabeth Àdùnní Àdé ìwọ lèmi kó bẹ̀rẹ̀ fún ìwọ ni mò ń kí o. Ọmọ lẹ́gẹ́lẹ́gẹ́ abara tútù abara mi ni jọjọ bí ọmọ òòjọ́. Esther ọmọ Adébánjí ọ̀rẹ́ rẹ ló ní kéwì fún ọ. Ọ̀rẹ́ tẹ̀ ń ṣe tẹ̀ ń tanra yín jẹ ẹ dàbí ẹbí ẹ dàbí ìyẹn kan. Àánú Olúwa pọ̀ Esther ní kí ọ. Ó ní kí ọ délé bàbá tó bí ọlọ́mọ. Àdùnní Àdé Ìbàdàn nílùú rẹ. Ìwọ lọmọ Ìrẹ́fín lágbolé Ẹlẹ́bù. Ọmọ Ìbàdàn májàmájà tó fi para wájú lókun. Ìbàdàn kan ìbánisọ̀rọ̀ àìránni lọ sójú òkun. Ọmọ apọ̀tà mọ́fìdà tí fọta lè kíjò tó dé. Ìbàdàn ló mọ̀ ọmọ láyípo sì ní bàbá Ìbàdàn. Ǹlẹ́ o ọmọ ajóró sùn ó sọdún èyí wàá sàmọ́dún. Ẹni bá ní kó o mọ́ sàmọ́dún ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn. Èèyàn tó bá ní kó o má pẹ̀ láyé ọrùn ó mọ̀ wo gbogbo wọn ní bẹ́ẹ̀ ni tó ru sìmẹ́ntì mẹ́fà pọ̀. Happy birthday to you na and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tán òyìn á padà sínú kókó òkì bá bẹ̀rẹ̀ bọ̀dọ̀ bá ṣe tán á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta EWI mo ṣe tán mo rebi tá a forí mi sọlẹ̀ sí ní gbojúmọ́ ti mọ́ jáde gbogbo ilẹ̀ kílẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.